àkọ́kọ́ ni kéèyàn ó tijú Ọlọ́run tijú ọba tó dọ̀. ǹjẹ́ àkọ́kọ́ ni kéèyàn tijú Ọlọ́run ọba kó tijú ọba tó dọ̀. ibi ìtìjú ti bẹ̀rẹ̀ nu wọ́n ní anabi Muhammad lọ́n sọ fáwọn sàhábà yìí pé. وقال النبي صلى الله عليه وسلم استعيوا من الله حق الحياء. anabi lẹ́yìn sàhábà mi ẹ tijú ọba tó dá yín o. استعيوا من الله حق الحياء. ní pàápàá títìjú. فقالوا يا رسول الله. ẹ̀rù wá bá àwọn sàhábà pé anabi tún ní a tijú Ọlọ́run bá a ṣe ń ṣe yìí náà àìṣe tú báwo la ṣe tijú rẹ̀ wọ́n wá ń bi ànábì léèrè yìí pé. inna nastahi. báwo la ṣe fẹ́ tijú Ọlọ́run. qala laysa zalikum laysa zakum walakin man istahya min Allahi haqqal haya falyahfaz ar-ra'sa wa ma wa'a. báwo la ṣe tijú ẹ̀ tó ní a tijú yìí ànábì ní ẹ fẹ́ mọ̀ wọ́n là ń fẹ́ mọ̀ fal. yahfaz ar-ra'sa wa ma wa'a. anabi ní kẹ́ sọ orí àti nítorí yẹn kó sínú. ǹjẹ́ anabi ní ká sọ orí yẹn àti ohun tó kó sínú. anabi ní ibi ìtìjú Ọlọ́run nù. anabi ní ibi ìtìjú Ọlọ́run bá dùn ni. kí lè anabi wá fẹ́ túnbẹ̀ òun kí lórí orí nì kí lórí kó sínú. ǹjẹ́ orí ni kí ló kó sínú. ojú. ojú. kí lórí kó sínú. kí lórí kó sínú. imú. imú. kí lórí kó sínú. kí lórí kó sínú. etí. etí. kí lórí kó sínú. kí lórí kó sínú. ẹnu. ẹnu. inna as-sam'a wal-basara. etí orí tó kó sínú ni. wal-batna wa ma hawa. ó ní nẹ́ẹ̀tì tẹ́tù sọ tẹ bá sórí tán ẹ tún sọ inú yín wà máa wá àti tí inú náà kó sínú láti bí ìsàlẹ̀ dodo rẹ lọ sálẹ̀ tí inú kó sínú nìyẹn ànábì ni ẹ tijú ẹ sọ tẹ bá ti sọ tẹ sọ nítorí kó sínú ibi tẹ́ ti tijú Ọlọ́run. wàlíyàzáká al-mawta wal-bila. ọ̀nà ẹ̀bẹ̀rù òdèjì ogbó. ẹ̀bẹ̀rù ogbó. ọ̀làgbára lónìí ọwọ́ ń fò wọ́n bẹ́. ǹjẹ́ ọlọ́gbọ́dọ̀ léde òun fò hàn bẹ́ẹ̀. kò sí tó lè dàrú. kò sí ohun tó lè dàrú. kò sí tó sopọ̀ tì. kò sí ohun tó sopọ̀ tì. ó tó fẹ́ rí ọ. ó tó fẹ́ rí ọ. yóò padà wá rí oníjọ́ kan. ẹ̀bẹ̀rù kú kíkó tó di ẹ̀bẹ̀rù pẹ́ gbó ogbóde tágbára òní sí má. ǹjẹ́ ogbóde tí agbára òní sí má. wa man arada al-akhirata taraka zinata dunya. ẹni bá ń gbèrò ọ̀run tọ́lá fún wọn kọ́ fìfẹ́ tọ́lọ́ ń da dáadáa gbogbo yòrò yọ adé ayé yóò gbé lẹ̀ níwọ̀nba. faman fa'ala dhalika faqad istahya min Allahi haqqal haya. ẹni bá ṣe ogbon tá à ń wí ọ̀ṣọ́ orí rẹ̀ àti tó kó sínú ọ̀ṣọ́ abẹ́ rẹ̀ ọ̀ṣọ́ inú rẹ̀ àti tó kó sínú ẹni bá ṣe lé òun ló tijú Ọlọ́run bá ń pàpà tijú Ọlọ́run ọba mọ̀lásọ̀ tó wà ń bẹ́ẹ̀ òun ni pé kí ni ìtìjú yìí tọ́lọ̀ ní àtijú ó wá bẹ̀rẹ̀ látara ẹnu nítorí kó sínú lẹ́nu ìtí ó gbẹ́lòmí ìwọ náà jọ gbẹ̀dẹ̀ àríkíámọ̀ ẹnu yìí ni. jẹ́ gbé ẹlòmíì ìwọ náà jẹ́ gbẹ̀dẹ̀ àríkíámọ̀ ẹnu yìí ni. yóò kírun. yóò kírun. yóò gbàwẹ̀. yóò gbàwẹ̀. kódà yóò máa yọ sàká. kódà yóò máa yọ sàká. yóò lágbára ájì yóò lọ. yóò lágbára ájì yóò lọ. àmọ́ ń tọ́ fẹ́nu sọ. àmọ́ ń tọ́ fẹ́nu sọ. tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àríkíámọ̀. tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àríkíámọ̀. àwọn àgbàlagbà wa dáadáa tí wọ́n ti lọ tíyàn bá purọ́ mọ́ wọn tí wọ́n bá ń sọ fún wọn pé arájì ẹ̀ wá ní sọ̀rọ̀ ní adúrú ti ń pa yóò ní èwo ni òṣojú Ọlọ́run. ǹjẹ́ gbogbo ohun tí ń wúyè èwo ni òṣojú Ọlọ́run. èwo ni kí ni kí n máa wá wíńbì èyí mu. kí ni kí n máa wá wíńbì yìí mu. wọ́n ní ìfọ̀rọ̀ àmì mọ́ ni Ọlọ́run tó sojú ẹ̀hún ni ọjọ́ dá sí i àmọ́bájọ́ gbẹ̀dẹ̀ àìkámọ̀ èmi rẹ̀ lọ́rọ̀ níwájú Ọlọ́run. èwo ni òṣojú Ọlọ́run bẹ́ẹ̀. ǹjẹ́ òní òṣojú Ọlọ́run bá ń bẹ́ẹ̀. ẹ̀yìn à ń pè mí kàràkàrà jẹta ṣé wo ti wá tásìkò kẹ́yìn kan wá jáde kẹ́yìn kan wá sọ̀rọ̀ kẹ́yìn wá wọ̀rọ̀ ti wá pọ̀ mọ́ rọ̀rọ̀ wo. ǹjẹ́ ọ̀rọ̀ wo nù ni. ọ̀rọ̀ òdùn bíi ta ló wì. ọ̀rọ̀ òdùn bíi ta ló wì. ta ló sọ̀rọ̀. ẹ jẹ́ tìjú Ọlọ́run bá lórí ogun tá a bá ṣe. wọ́n ní ta ló wì. sọ́wọ́ ẹni kí n máa wá jáde kí n máa wá sọ̀rọ̀ ta ló wì.
táyì máa sọ̀rọ̀ wọ́n ní tú èyí tí wọ́n ń wí ohun tí ò sojú ọlọ́run ni. ǹjẹ́ ọgbọ́n tí wọ́n wí ohun ní tí ò sojú ọlọ́run ó sojú ọlọ́run náà Ọlọ́run ọlọ́run sì ju gbogbo àti ń sọ̀rọ̀ wọn lọ. ó sojú ọlọ́run sì ju gbogbo wọn lọ. nígbà ọba ya ọba tó sojú ẹ̀ yọ sọ̀rọ̀ kódà bọ́ bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ara tèmi gálè máa gbà mọ́ torí yọ sọ̀rọ̀. yàrá ọba tó sojú ẹ̀ yóò padà sọ̀rọ̀. àfi tó bá gbé bí wọ́n ṣe wí ìhun lórí ló kù. àfi tó bá dájú bó ṣe nínú ní ló kù. tí ò bá rí bẹ́ẹ̀. ọlọ́run ó dá sí i. ọlọ́run ó dá sí i. ẹ̀mí mo ní kò nídìí ọ̀rọ̀. ǹjẹ́ kò nídìí ọ̀rọ̀. tí ó lè jọ nídìí ọ̀rọ̀ pé ntẹ́mi rán láyé tébù yìí láyé ayé yìí ó kọjá dáadáa àwọn ẹni ẹlẹ́ni ẹlòmíì kò tébù àwọn tó jókòó mọ̀mọ́ wọn ni ìmọ̀ ẹlòmíì omi ìwá kò lówó ọkọ ọlọ́run kan sọ ẹ̀mí ẹ̀ láyé yìí náà mo fẹ́ lọ gbó wá sí omi ìwọ kò wá kọ ọmọ bí ó ṣe padà lé wọ́n wá níwájú mi wá dísàpọ́ǹtì wọn ìmọ̀ wa rojọ́ kọ́tà dọ̀tí. láwo kò lò kẹ́líbí ní àwa àlèkọ́mútàwọn àjàrà lásìbà sọkẹrù mi sí kọ́ lábìdí náà rí lásìbà sọkẹrù mi sí kọ́ lábìdí náà rí. jẹ́ ká ti jọ ọlọ́run bá ní gbogbo ń sábà máa wọlé. àti pé sẹ́mi jẹ́ ànábì ọlọ́run ni èèyàn ní mi àwọn ọjọ́ màláíkà fún àwọn ẹ̀dọ́ ọlọ́run tí ó mà mí rí ń bẹ́ẹ̀ lómi rí báwọn èèyàn bá ti fẹnu wa rọ́ọ̀fù wọn lọ ka kọ́mẹ́ǹtì wọn àyàbò wọn wí sẹ́mi mọ́ra wọn ni. gbogbo yẹn lọ́wọ́ dúpẹ́ fún o. gbogbo yẹn lọ́wọ́ dúpẹ́ fún. إنا كفيناك المستهزئين. sẹ́dákun gbogbo yẹn ọlọ́run ó sì fi yín sínú ẹni tí ó ṣẹ́kù. ọlọ́run fi sínú ẹni tí ó ṣẹ́kù. gbogbo yẹn ọlọ́run ó gbìjà yín lójú yóò tún gbìjà yín lẹ́yìn. ọlọ́run gbìjà yín lójú yóò tún gbìjà yín lẹ́yìn. gbogbo yẹn bẹ́ẹ̀ tẹ́ ń ṣe bẹ́ẹ̀. gbogbo yẹn bẹ́ẹ̀ tẹ́ ń ṣe bẹ́ẹ̀. kò ní jẹ́ ọlọ́run jẹ́ nǹkan tí iná bàjẹ́. ọlọ́run ní jẹ́ nǹkan tí iná bàjẹ́. ẹ̀yin tẹ́ wá ń fi bàjẹ́ jẹun náà mo bẹ̀ lọ́run fún inú àwẹ̀ yìí kó yí lọ́kàn padà. ní ọlọ́run kó yí lọ́kàn padà. ọlọ́run ó yí lọ́kàn padà. ọlọ́run yí lọ́kàn padà. àwọn máa dìkọ̀ rí bára ìlú láyà láwọ́. Al-Islamu wa sa'adatu. Al-Islamu wa sa'adatu. السماء والبصر والفؤاد كل أولئك لا تكف ما ليس لك به علم. إن السمع etí ìgbọ́ rẹ̀ والبصر ojú ìrìnà rẹ̀ والفؤاد àtọkàn rẹ̀. كل أولئك ní ọlọ́run bẹ̀rẹ̀ jẹ́kúnlẹ̀ àdìkì Yóò béèrè. yóò béèrè. kí ni fìtínà kásá dá kọ́ńtrófàtì lẹ̀ kí lẹ́ẹ̀ dá wàhálà lẹ̀ sí. Gẹ́gẹ́- èmi mo ti sọ rí ipe kò sábúrú ń bẹ ìhà méjì lẹ̀dá máa ní láyé tó fi kó láyé àwọn kò nígbà tiẹ̀. má dààmú ẹ̀ ara ẹ̀. ǹjẹ́ má dààmú ara rẹ̀. Àwọn wọ́n fi kò- kó lẹ́yìn àwọn kò nígbà ẹni tiẹ̀. tí ọgbà tiẹ̀ wù mí bá fi léèrè pé kí ló ṣe ọ kò lè rí wí o. ẹni tó lọ sí ni ọmọ àgbà tiẹ̀ wù mí a bá tún fi wúnà tó dáa ṣé wù tó tiẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí sọ ọmọ ni yóò ní ìmọ̀ wá ẹ̀ka níbà yẹn wọ́n jẹ́ ní kó o kéde fún mo ṣe dáadáa ká. ولا تكف ما ليس لك به علم. إن السمع والبصر والفؤاد كل أولئك كان مسؤولا. parí pé ṣe tiẹ̀ lọ́tọ̀ má sàásà bí ọ̀rọ̀ ẹlòmíì inú mi níbí
kọ̀sẹ́sẹ̀ ní kínú mi ó bí ọ má dà á pọ̀ mọ́rọ̀ mùdírù máríkàsì. má dà á pọ̀ dẹ́kun kò ní ìdìbò dà á pọ̀ etí dàpọ̀ ẹ farabalẹ̀. wọ́n yẹ bí ẹni bẹ̀rẹ̀. ẹ̀ka tí òfin ní ìdìbò dà á pọ̀ mọ́rọ̀ mùdírù ni yí pé ìwọ wá kéwú ni èyí ṣe bí wa. ǹjẹ́ o wá kéwù ní ẹsẹ̀ bí wa. márkàsì di bí ìwúdí kan jẹ yòókó yìí ọmọ àánú ara ẹ pé kò síbi tí ti súlẹ̀ sí. èmi fún ara mi mọ̀ pé kò síbi tí ti mùdírì sí. sọ orí bẹ́ẹ̀ tó wà òun náà lẹ́sẹ̀ lọ àwọn òtún padà síbi ìgbésí ayé wa. látàkì wọ́n bá lè lọ́lọ́kọ̀ bí ìlú ilé sọ́mọ́ àlìbọ́sọ̀ àlìwọ̀ ẹ̀ẹ́dọ̀gbọ̀n lóra ìgbàgbà. látàkì fún máa lè sàlákà bí fásitì àsìkò sí ọmọ àtàkùn mùdírù mágàdì wọn máa wá wí ọ̀rọ̀ mọ́síálà yìí ní ọkọ̀ ya ọmọ ntakọ̀ àfáà mi Málìkì àti Sáfì yìí Málìkì dákọ̀ díyà Sáfì yìí kọjọ tèmi bẹ́ẹ̀ mùdírù ọba padà ń lé mọ́síálà tìjà pọ̀hún ọ̀tọ̀ nìjà ọ̀tọ̀ ní ayé tìyàn mọ́síálà níyànú bí mùdírù bá sọ kankan tẹ́mi bá sọ kan mi tí ọjọ́ ti mùdírù ṣé bọ́jọ́ ti sí àdámọ́. wà látàkì fún máa lè sàlákà bí ìlú ilé sọ́mọ́ wàlìbọ́sọ̀rà wàlìwòrádà fún máa lè sàlákà bí èèmù. ikú onímọ̀ inú tó ànábì ní asọ́nù pé ibi títì ju ànábì ní ìtìjú ti sọ fún yín nígbà kẹ́ ẹ tìjú ọlọ́run kí ni ìtìjú ọlọ́run ànábì ní sọ. ìfàsí rásà wọ́n máa wà á. sọ orí rẹ àti nítorí kó sínú kí lórí kó sínú ẹnu rẹ má fẹnu ẹ sọsọkúsọ má ó lè sọ ọdọ máa ná. látàkì fún etí rẹ nínú tó kó sínú ni má fẹ́ tí gbọ̀gbọ̀ kú gbọ́ má ó lè sọ ọdọ máa ná. látàkì fún má lè sọ̀rọ̀ kàbí èèmù. iná sọ́mọ́ ìpàṣọ ìfọ̀rọ̀dá. inú tó kó sínú ni má fojú òwò kú wò má rẹjú rẹ lẹ̀ ó lè sọ ọdọ máa ná. wọ́n fún wa dá. ọkàn tó fi rọrò kúrò ni má fọkàn rẹ rọrò kúrò mọ́ lè sọ ọdọ máa ná. olùwà ìgbàgbọ́. Mas'ula. Gbogbo rẹ̀ lọ́wọ́ béèrè. ǹjẹ́ gbogbo rẹ̀ lọ́wọ́ béèrè ẹjẹ́ bẹ̀rù ọlọ́wọ́ bá. tọ́lá níjọ́ gbèrè àti kíámà gbogbo rẹ̀ lọ́wọ́ béèrè. gbogbo rẹ̀ lọ́wọ́ béèrè ẹjẹ́ bẹ̀rù ọlọ́wọ́ bá ká bẹ̀rù ọjọ́ tí gbogbo ọ̀yọ́ pàdé lọ́dọ̀ ọlọ́wọ́. ẹ̀dá tìjú ọlọ́run ni. èyí tìjú ọlọ́wọ́ bá ní ẹjẹ́ bẹ̀rù ọjọ́ tá pàdé family house lọ́dọ̀ ọlọ́wọ́ bá. kéèyàn tìjú ọlọ́run. Al-haya'u min Allahi ta'ala. ẹ má dá wa lálẹ́ yé dá wa lálẹ́ ẹ sì má tẹ̀ mí àwọn èèyàn rú má síra wọn ẹ má kọ́ wa síra wọn. àyàn sẹ́ni kílípù kan sí mi lánàá náà wọn lọ́rẹ̀ mi kánú wí mo ní ọlọ́run ó bú sùúrù èèyàn mi náà ni ọlọ́run ó bú sùúrù ni ọlọ́run ó bú sùúrù ní màá pé kọ́lọ́run ó bú sùúrù náà ni. ǹjẹ́ a máa tọrọ sùúrù fún náà ni. nítorí tá a nábì mú inú kàdá máa dí kọ́ omi. Káwọ́mí. ìdọ́kùn ni pé ó ti sọ̀rọ̀ ẹ wo kílípù yẹn èmi náà wá sí igun sí i bọ́ bá tán èmi náà mọ̀ tán bẹ́ẹ̀ mi tán òun náà lọ tán kì í yé débẹ̀ ni. Allahumma àdìgbò mi bá iná àtúndé yìí nìsín àwọn tí ò tó wa lọ́jọ́ orí wọn ṣe gómìnà ká tó gbèsè ayé wa tinúlé wa tì kí ni bí nǹkan bá ń ṣe wá káwọn náà má tún ṣe ra wa mọ́ ìtòkù ní ìsinmi ká máa ṣígun fúnra wa báwọn àtàná bá ṣígun àwọn oníbà kankan lẹ̀
mọ̀lánà ṣe Adam rẹ̀ bí Allahu ta'ala ni àfàgbà ọlọ́mọsà yọ́nú sí bàbá wọn fi àsìkò yìí náà kẹ́ wọn. òun ló ṣe gbogbo wa bá ṣe wíyé o gbogbo àwa tá a kù à ń tẹ̀léra wa ni àwa ni senior rẹ̀ olùgbọ́dún márùn lọ́wọ́ ẹ̀ olùgbọ́dún mẹ́wàá lọ́wọ́ ẹ̀ senior ni ṣe Adam lọ́kọ́ ọmọ kí ṣe Adam gbogbo wa jẹ́ afá gbogbo wa nu ọkùnrin sáà kó wa lọ́dọ̀ Ọlọ́run tó lè gbẹ́sẹ̀ lé gbogbo nǹkan tí mo gbẹ́sẹ̀ lé ẹ̀yin lọ́lọ́ èmi lọ́lọ́run kó yín fún tí ó sì gbẹ́sẹ̀ lé gbé ọwọ́ àyẹn kọ́mítì bàbá wa yẹn kọ́mítì ní kùsàtà yìí kọ́ lọ́dọ̀ Ọlọ́run kí ló ní káwọn kọ́mítì wá sí olùkọ́ àwọn ọmọ kéwù kan bẹ tí wọn ò gbọ́ra wọn yé wọn ò gbọ́ bàbá yìí bàbá ní ẹ bá ń pè wọ́n èmi ni ń gbọ́ wọn yé ni àbáwọn ni wọ́n gbọ́ mi yé èmi mọ̀ ṣẹ̀ wọ́n ni àbáwọn ni wọ́n ṣẹ̀ mí lẹ́yìn àyẹ̀ yìí kọ́mítì tẹ́síkìá ni kí wọ́n wá ṣe tẹ́síkìá mo fẹ́ gbọ́ tẹnu wọn kí ló ṣẹlẹ̀ kò fẹ́ fi wá sínú ayùn wípé tí mo bá lọ tán kẹ́ ẹ mọ wá sí lọ́tọ̀ọ̀tọ̀ mo fẹ́ kẹ́ ẹ bára yín ṣe kí n so yín pọ̀ kí n tó lọ ọwọ́ àyànjú ẹ̀ ọ̀yàn kọ́mítì nígbà wọ́n àyànjú gbogbo wọn tán inú wọn wá dùn ọwọ́ àná dà ìwọ tó jábọ̀ ọmọ kéwù náà ni ọmọ bá ń darí wọn látòní ìwọ náà ni ọmọ darí gbogbo wọn ọwọ́ àgbé àgbà ó gbé fún bàbá sùgúlùlù rọ̀ísù ní kábà wọ́n ló jẹ́lé rọ̀ísù ní kábà bàbá wa ní gbogbo yẹn wá tó àtàwátà wà nù búlù àtàwọn tí wọ́n ti jáde gbogbo yẹn wá bàbá wa náwó sí wa lẹ́yìn kọ̀ọ̀kan báyìí níbi ẹ̀ máa wá gbọ́wọ́ ẹ̀ máa gbọ́wọ́. àti ń lọnu. Alisila. àti ń lọ fi ilẹ̀ àti ń lọ́dọ̀ Ọlọ́run ní. ìṣe ọ̀fẹ́ ṣẹlẹ̀ náà ní ṣẹlẹ̀ yìí o. ǹjẹ́ ọjọ́ ọba ọjọ́ Ádámù ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ náà ní ṣẹlẹ̀ yìí. jẹ́ ń sọ yín pọ̀ kí n tó lọ. kí n sọ yín pọ̀ kí n tó lọ. kẹ́ ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀. kẹ́ ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀. kẹ́ ẹ ṣọ̀kan. kẹ́ ẹ ṣọ̀kan. amálẹ́jẹ̀tì. amálẹ́jìrẹ̀tì. àtúnjẹ́létetí jẹ́létetí. jẹ́létetí. sopọ̀. ọ̀dà bí ìgbà tá a fẹ́ láṣeyọrí. ọ̀dà bí ìgbà tá a fẹ́ láṣeyọrí. wọ́n tún dá a padà sí sẹ́rò. Ọlọ́run kò yín sùúrù o. Ọlọ́run kò yín sùúrù. látẹ̀kí. ما ليس لك بعلم إن السمع والبصر والفؤاد كل أولئك ìgbàdún yẹn ni bàbá sọ̀rọ̀ ní ìyọ́ jáde sí wa èyí ti di àfẹ́yìn ìráyè rẹ ni ọ̀sáyé bá gbé ìlú ọ̀jẹ̀ pé ẹjẹ́ á máa sọ àti ìsọdébi tí ó wù nù ni ẹ̀ síọ̀ ọ̀rọ̀ yẹ̀yẹ́. ǹjẹ́ bí ẹ wà yìí. ká tún má lè tún ṣe mọ́. ká má lè tún ṣe mọ́. ká má bàjẹ́ ló kù. ká tún má wá bàjẹ́ ló kù. èmi ò ní ṣe ihun tí kò lè. nífẹ̀ẹ́ yìí hùn. láyé a sì ní ti lọ lágbára Ọlọ́run. a sì ní ti lọ pẹ̀lú òkú Ọlọ́run. a pè é adarúgbó àdògbò. gbogbo nǹkan wọ̀nyí oore Ànábì lọ sọ ó ní tìjú wọn àkọ́kọ́ ni pé tìjú Ọlọ́run. ọwọ́ fẹ́ tafsiri tìjú. ó ní ẹ̀sọ́ orí yín. fáfà sí rásá máa wà bọ́tìnà wà nítorí kó sínú wa ní ẹnu nítorí kó sínú létí òun lójú òun ni mú. sọ máa tó fi ṣe má fetí gbọ́gbọ́ kúgbọ́ má fẹnu sọ̀sọ́ kú sọ má fojú wò kú wò ọkàn rẹ má dàrú sẹ́mi ọ̀sẹ́dọ̀ Ọlọ́run bí nǹkan kan ọba yọ pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run kílẹ̀ rẹ̀ má dàrú pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run o kò kílẹ̀ rẹ̀ má dàrú pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run bí nǹkan kan bá ti pé nǹkan rú wúyẹ́wúyẹ́ nínú ọkàn rẹ kílẹ̀ rẹ̀. ǹjẹ́ tí kankan bá ń wúyẹ́ nínú ọkàn rẹ̀ wọ́n ní kò kílẹ̀ rẹ̀. لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس. الإصلاح بين الناس. bẹ́ẹ̀ bá lè ṣàtúnṣe mọ́ kí ló tún ọmọ àdàrú ni. ǹjẹ́ bẹ́ẹ̀ bá lè ṣàtúnṣe máa sọ́tún máa wá dàrú ni. kéèyàn owó yàtọ̀ àtúnṣe. kéèyàn owó yàtọ̀ àtúnṣe. nígbà àtúnṣe wà. ńgbà àtúnṣe wà. àtìgbà tẹ́ tún dàrú. àtìgbà tẹ́ tún dàrú yìí. ẹnu inú tẹnu máa wá ṣe lọ́jọ́ kọ́lọ́ wọn sọ àyà yìí pé. إن السمع
لا يسخر يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. nítorí pẹ́ẹ́nu wà bẹ́ẹ̀. يا أيها الذين آمنوا ọlọ́run ni mo pè yín tẹ́lẹ̀ pé mi ọlọ́run ọba gbọ́. لا يسخر قوم من قوم apá kan kọ́ máa fa apá kan sí ẹ̀yẹ mọ́. Kí apá kan kọ́ ọmọ bí apá kan sí ẹ̀yẹ́ mọ́. inú sẹ́tẹ̀nu ṣe ni. Ìjẹ́nu sẹ́ti ẹnu ṣe ni. kápá kan máa fa apá kan sí ẹ̀yẹ. Kí apá kan kọ́ ọmọ bí apá kan sí ẹ̀yẹ́. mi ni ọlọ́run ni mo wọ́nu yín o. عسى àṣà أن يكونوا خيرا منهم àṣà yẹ kúnnù ayéra منهم ọlọ́fẹ̀ ẹ̀yà táwọn tẹ́ fi ṣe ẹ̀yẹ wọn wà lórí jù yín lọ lọ́dọ̀ ọlọ́run. ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم. àwọn àbá nígbà tọ́lọ́run ti gbé wa látòkè pápá kan kọ́mùfapá kan sí ẹ̀yẹ mọ́ kí ló tún dé tó tún ayọ̀ orí tóbìnrin lọ́tọ̀ àsọ́dọ̀ obìnrin ni yẹ̀yẹ́ pọ̀ sí láàrin ara wọn. Ǹjẹ́ àbí ọ̀dọ̀ obìnrin ni ẹ̀yẹ́ pọ̀ sí láàrin ara wọn? ọlọ́run ní yẹ̀yẹ́ Yẹ̀yẹ́. kẹ́ ẹ máa fẹnu dá ẹ̀yẹ́ yẹn alẹ́. Ká ẹ máa fẹnu dé ẹ̀yẹ́ yẹn lẹ̀. ọlọ́run ní ẹ stop ẹ o. Ọlọ́run ní ẹ̀dá dúró. ẹ tọrọ bẹ́ẹ̀ ya ẹgbẹ́ni tí a ti ẹ̀yẹ́ ń wà ní kó lóore jù yín lọ. أن يكن خيرا منهن ولا تلمسوا أنفسكم. tẹlifíṣù àǹfùsàkùn tẹlifíṣù ni ìyín mú ọ̀rọ̀ adé rẹ̀ níbọ̀ dákun ta ló máa ṣe jù. Ǹjẹ́ ta ló máa ṣe jù? Ará ilé ẹ̀ ló déhùn ni. ìyá Látínù. Òun náà ń ṣe bí ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ń ṣe bí òríjínà. ọlọ́dẹ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. لا تلمسوا أنفسكم ọlọ́dẹ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. ولا تنابزوا بالألقاب ẹ má pèrè ayé ló kọ̀ kó kọ̀ mọ́. بئس الاسم الفسوق بعد الإيمان. ní o kọ tó dáa wọn ti sọ yín kẹjọ kọ tó dáa kẹtùn wájú kọ tí ọ̀dà lẹ́yìn náà. ومن لم يتوب